lórí ọ̀rọ̀ 100 million tó ń rèyìn nígboro ìbáyìí kí Olúwa gba ọpẹ́ wa ni o. Irọ́ ọ̀dọ̀ àwọn èèyàn ti fẹ́ yọlé ayé lẹ́mìí ọlọ́ta mi láì ṣe mi mo gbowó. Irú ẹkùn ni wọ́n fún lówó, irú ẹkùn security network. Ẹ̀yin yẹn dákun ẹ ṣàánú mi, request yìí pọ̀, mo bẹ̀ yín abeg. Kí n débí 100 million o, ẹ fún wa ń bẹ̀ o. Kí n dé 100 million o, ẹ fún wa. Kí ló dé 100 million yìí? Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún irú ẹkùn. Bàbá wa onírìṣà, Ọlọ́run á jẹ́ kẹ́mi wọn gùn, wọn ò ní kú fún wa, wọn á kó wa jẹ̀pẹ́ gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run. Àmọ́ bọ́ìsì tí olóyè Sunday Igboho gan ní, bọ́ìsì tí olóyè Sunday Igboho ní yàtọ̀ sí ìrò ẹkùn, bọ́ìsì tí wọ́n ní gangan, kò ń ṣọ̀rọ̀ 20,000 boys yàtọ̀ sí ìrò ẹkùn. Ṣé wá rí ìrò ẹkùn yẹn, mo sure pé a ti more than 100,000 plus now. Ẹ wá jẹ́ kán wá pín 5,000 fún ẹnì kankan nínú 100 million yẹn fún èèyàn mélòó? Èèyàn 100,000 people. Ẹ̀yin èèyàn mi, yàtọ̀ sí yẹn, olóyè Sunday Igboho fúnra wọn ló máa ń ra epo tó bá fẹ́ lọ jàjàngbara, wọn kì í gba donation o. Olóyè Sunday Igboho ló mọ wé ara wọn tó fi ń jà fúnlẹ̀ Yorùbá nígbà tẹ́nì kankan tí fún wọn lówó. Ẹ wá mọ̀ pé èèyàn máa ń gba nǹkan fi dírà. Mo sure pé owó yẹn ó lè mọ́ lọ́jọ́ mẹ́ta tó ti máa tán. Lùbọ̀ lójú ẹlòmíì àkọ́kọ́ 100 million wà rò pé 100 million kẹ̀. Ẹ tí ẹ wá fojú wò pé 100 million tán fàlàyé ìgan. Mọ́tò ẹyọ kan tó ń bẹ nínú compound Igboho ṣá. Ìmí wà tó jẹ́ 150 something million nínú ẹ̀. You understand? So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká calm down pẹ̀lú 100 million yẹn. Lọ́dọ̀ mi, owó wà ń bẹ, mi sọ pé kò sówó ń bẹ o, owó wà ń bẹ, confirm owó ńlá ni o. But ní position bàbá onírìṣà yẹn, owó kékeré ni lọ́dọ̀ wọn. Èwo ló máa jẹ́ kí n sọ pé lọ́dọ̀ tèmi gan náà kí n 100 million, mo lè mọ̀ ná jọjọ́ mẹ́ta lọ. Lọ́dọ̀ èmi tí mo jọ mọ yín, mo lè mọ̀ ná jọjọ́, ó lè mọ́ gbà mí ju 3 days. So ẹ wá fi díwọ̀n olóyè Sunday Igboho, ẹ jọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ní, èmi kọ́ ni mo gbowó sọ́wọ́. Ẹnìkan pàdé mi filling station, ó sì bù mí so. Mo wò ẹ̀yìn fẹ́ fi mí lẹ̀ 100 million aláyé. Mo ń lọ sí Òṣogbo, gbogbo ọlọ́pàá tí mo pàdé lójú ọ̀nà 100 million náà pariwo sí mi. Lálẹ́ yìí báyìí mo ti tẹ 100,000. Mo ti tẹ 100,000 sọlọ́pàá lálẹ́ yìí. Ẹ dákun ẹ ṣàánú mi o. Èmi kọ́ mo gba 100 million o. Mi ẹnu wo mo wá fẹ́ fi sọ fún bàbá mi pé bàbá mi wọ́n mọ̀ ń disturb mi. Mi lè sọ. Ẹ jọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kejì. Kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Mr. Saheed Adugan? Torí mo rí kọ́mẹ́ǹtì kan tó ní let olóyè Sunday Igboho help them now. No, ẹ má sọ bẹ́ẹ̀. Olóyè Sunday Igboho nìkan kọ́ ló máa rú ẹrù gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé rí èmi tí mò ń lọ sọ́dọ̀ ìyàwó Adugan náà, èmi náà ní pàtì tèmi secretly tí mò ń kó. Àwọn èèyàn kankan náà wà jẹ́ pé wọ́n ní pàtì wọn tí mò ń kó. Mo fẹ́ wo bí a máa fi ọ̀rọ̀ yìí ṣe òkú òru tẹ́lẹ̀ ni, bí a máa sọ ní kọ́nà ni. But mo wá rí pé kọ́nà yẹn ò pè, jẹ́ ń sọ sí gbangba. Ẹ̀yin èèyàn mi, ẹ já dìde lórí ọ̀rọ̀ ìyàwó Saheed Adugan. Kíkólé tán kólé ẹ̀yẹn ó lágbára, ó lọ fà. Nọ́mbà mi ni 08069176101. 08069176101. Ẹnìkan tẹ́ ẹ bá fẹ́ send nǹkan sí ìyàwó Adugan, ẹ já túlé yẹn ṣe, mo bẹ̀ yín. Ẹ jẹ́ ká túlé yẹn ṣe. Èmi náà ti ṣe ipa tèmi o. Ẹ mọ̀ pé mi lè máa pariwo, mi ṣe noise maker. Tẹ́ bá dẹ̀ rí bàbá mi kan náà tó fún wọn ní 100,000, tó tún fún wọn ní rough cash. Prince Dudu, Kẹ́mi Yíngun, mo ti sọ mo ní màá morúkọ yín sẹ́nu. Mo máa like kéèyàn appreciate mi. Mo máa like kéèyàn mọ value mi. Màmá yẹn, ẹni tá à ń sọ yìí ṣe millionaire now. Billionaire gan ni bí mo ṣe ń wo yẹn, because tẹ́ bá rí nǹkan tó fi ṣí hòtẹ́ẹ̀lì, kò kéré rárá o. Wọ́n gbé mi débẹ̀, mo débẹ̀. Ṣùgbọ́n wọ́n tún rí mi, wọ́n tún sọ̀kalẹ̀, wọ́n tún wá bá mi, wọ́n tún pọ́n mi lé. Wọ́n wo dànsákì Ọlọ́run lára mi. Ẹ mọ̀ pé yẹn gan ó tó fún mi láti máa fún wọn ní respect ṣá. Mo máa ń sọ kíní nǹkan mà ní who am I? You people will say I should not say it again. Pé o ṣe máa sọ pé báwo ni ẹ, bàtà ni ẹ, o mọ iye ara ẹ ni. Mo mọ, Ọlọ́run má jẹ́ mọ iye ara mi. Àmọ́ lọ́dọ̀ ẹ̀yin kan náà wà tó jẹ́ pé ẹ̀yin gan gbéra, ẹ understand? Ọlọ́run kọ kádàrá pé àwa ò lókìkí, á lórúkọ, a dẹ̀ lè present. Àǹfààní táwa ní nìyẹn tó dàbí pé ó yàtọ̀. Kọ́lọ́run bá dúró ti gbogbo wa, ẹ jẹ́ ká dúró ti ìyàwó Adugan. Má yẹn fún ìyàwó Adugan ní 100,000. Tí some people náà bá fún ìyàwó Adugan, ó máa ṣe ilé ẹ̀yẹn, ó máa ra tẹlifíṣàn padà. Mo dẹ̀ tún wò pé tó bá rí change díẹ̀, màá gbà á lámọ̀ràn kó gba security sí ilé yẹn. So that tán bá dé lálẹ́, wọ́n máa rẹ́ni sí géètì fún wọn, ti géètì ilé yẹn ò ní dá. Mo máa tira bọ́ kíní yẹn, mo máa gba donation yẹn, mo máa gbà á. Ẹ jẹ́ ká ran opó ni, opó tó já kíkanjú ni, akíkanjú ni kì í ṣọ̀lẹ. So Ọlọ́run bá lọ́ba tó ń dúró tẹ̀dá o. Àdàbí tó bá ti jẹ́ pé mo nínú méjì àbí inú aburú sí wọn nìkan ló kù. So wọ́n ní b'Adugan náà ṣe máa ń dúró tìyàn lójú ayé wọn nìyẹn. Bóyá ẹ̀san ẹ̀dẹ̀ ni wọ́n ń gbà yìí. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ̀yin tí wọ́n bá wẹ gbàràdá nílé yín, ẹ má jẹ́ kẹ́ni kankan wẹ gbàràdá nílé yín o. Ọ̀rẹ́ rẹ tó fi ilé tiẹ̀ lẹ̀ tó lóun fẹ́ wá wẹ nǹkan nílé rẹ, brother, jẹ́ kó rí ẹ pé mo rí a lot of young guys tán ti fall
wọ́n ti fall, wọ́n ti ṣubú. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ṣubú, Ọlọ́run kò ní jẹ́ kẹ́ ẹ ní bad experience. But ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú bí àwọn èèyàn ṣe wá máa wẹ̀ Gbarada yà wèrè gan o. Ó lẹ́nìkan tó sọ̀rọ̀ yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. So brother mi kan wá ní òun ní experience kìíní yìí o, pé nìkan wá wẹ̀ nǹkan lọ́dọ̀ òun àtìgbà tó dẹ̀ ti wẹ̀ yẹn, òun observe pé látìgbà yẹn lòun ti ń jẹ gbèsè. Mo ní Gbarada ni wọ́n ń pè yẹn, Gbarada ni wọ́n wá wẹ̀ lọ́dọ̀ yín brother. Wáyé tẹ́yìn náà ṣe aláwọ̀ kan wá, ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ lọ́tẹ́ẹ̀lì náà, ẹ̀yin tẹ́ ní hòtẹ́ẹ̀lì tí ẹ fẹ́ dẹni àná, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn táwọn máa wẹ̀ nǹkan lọ́dọ̀ yín, kó má bàa fi titi wọn kó bá titi yín, kó má bàa fi titi yín kó bá tẹlòmíì. Ẹ understand, Gbarada wà o, Gbarada babalá Gbarada ó wà o, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láspẹ̀tì yẹn. Mo máa wọnú ọ̀rọ̀ sọ̀rọ̀ ni because látìgbà tí mo ti dé láti Ọ̀ṣun Òṣogbo, mo rí tí àwọn èèyàn kí mi gan, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ọmọ Yorùbá, gbogbo èèyàn ọmọ káàrọ̀ oòjíire, Ọlọ́run á dúró ti gbogbo wa, Ọlọ́run kò ní fi wálẹ̀. I really appreciate you. Gbogbo nǹkan kọ́ lówó, àpọ́nlé ń gbà mí, a máa mórí èèyàn wó. Ẹ jẹ́ kí n mọ̀ yí pé mi ò ṣe é lásán pẹ̀lú bí gbogbo yín ṣe máa ń dìde sí mi. Mo dé Ọ̀ṣun Òṣogbo, àtọmọdé àtàgbà àtolówó àtọlọ́rọ̀, gbogbo wọn náà bá mi ya fọ́tò tí wọ́n dùn. Mo ní yes, àárín àwọn ọmọ ìyá mi ni mo wà yìí, torí pé èdè wa jọra wọn. Gbogbo àwọn babaláwo náà rí mi tó ń appreciate mi. Ibẹ̀ ni mo ti ṣe fídíò àwọn OPC tí mo ṣe yẹn. Torí olóyè Sunday Igboho náà, àwọn OPC wà ní Bàrígà pẹ̀lú olóyè Sunday Igboho, tó olóyè Sunday Igboho ń dúpẹ́ lọ́wọ́ wọn. Olóyè Sunday Igboho pa wọ́n, kò dẹ̀ torí ẹ̀lù wọn lẹ́sẹ̀. Understand? So kì wá ń ṣèmi lágbọ̀rọ̀ ọdún tí màá rí OPC tí màá máa bú wọn fún kíni kò ní ìtumọ̀ kankan. Ẹja ẹni tí ó bá lè bá wa lò fẹ́ kó rìn síwájú, ìfẹ́ ni èèyàn fi ń ṣe ohun gbogbo láyé. So èmi kàn ní interest nínú one love, ní ẹni tí ó bá ti lè bá mi lò fẹ́ kó sún sẹ́yìn fún mi. Èmi ò ní bad mind kankan fẹ́ anybody. Mo bá wọn ṣeré, mo yájọ yọ̀, àjọṣe inú wọn dùn, they even happy pé bọ̀bọ̀ yìí sáyé ìjà. So nice báyé mi ṣe rí nìyẹn o. Ẹ má lọ máa wojú líle orí social media. Mi ì fẹ́ wàhálà, mi ì like. So ẹ̀yin èèyàn mi, ẹ be careful. Ṣé rí lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ message mi, ẹ try láti máa bá mi go straight to the point. Ẹ bá fẹ́ rajà lọ́wọ́ mi, ilé ni mo ti ṣe program yẹn, kì í ṣe shop. So iṣẹ́ tẹ́ fẹ́ rà wà ńlẹ̀, tí bá ti surprise ẹ̀ fún yín fine. Mi ì dẹ̀ kí ń gbà kéèyàn wá sọ́dọ̀ mi, mi ń fẹ́, because I'm always busy. Ilé mi dẹ̀ ní gbígbà tí ilé láyọ̀nù ni o, ibẹ̀ lọmọ mi wà àti ìyàwó mi àtàwọn èèyàn mi. So mi ń fẹ́ kẹ́nìkan lọ́wọ́ máa kan géètì lásìkò tí mi bá sí ńlé. Ìdí nìyẹn, gbogbo àdẹ̀lẹ̀ mọṣẹ́ tí mo ń ṣe. So iṣẹ́ ìlú ni. So ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run, ẹ fi voice note ohùn ránṣẹ́ sí mi ní orí WhatsApp, màá dá yín lóhùn, màá dá gbogbo yín lóhùn. Tèmi ni tiyín, tiyín ni tèmi, àjọ wa ni. Kò yé yín, àdẹ̀ kí ṣàlejò ara wa. Ẹ̀yin náà lẹ gbé ọmọ yín dépò tó wà yìí. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run tún máa gbé síwájú jù bẹ́ẹ̀ lọ, nítorí pé òun náà ready àti sáàfù yín. Àmọ́ ẹ má ràn mí iṣẹ́ bí ẹrú. Ọmọ ọba kì í jagun bí ẹrú. Mo rò pé máa understand. Ọlọ́run á dúró ti gbogbo wa, Ọlọ́run kò ní fi wálẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ dánu lórí eléyìí lọ́nà. I'm coming to another program about our way forward. Inú mi náà dùn pé mo darapọ̀ mọ́ àwọn èèyàn wa nílẹ̀ Oòduà láti lọ máa ṣe ìjọsìn. Gbogbo ẹ̀yin tẹ́ ní a lọ bọ omi níbi Ọ̀ṣun Òṣogbo, omi kọ́ la lọ bọ o, a lọ ṣe dànsákì Elédùmarè lára ẹni, nítorí pé Elédùmarè lọ́ba tó dálé ayé. Àmọ́ ó dá àwọn èèyàn, àwọn ancestors wa àlè fi wọ́n lẹ̀. Bẹ́ẹ̀ ni bá ṣe máa ṣe dànsákì Elédùmarè lára wọn nìyẹn. Olóòótọ́ Ọlọ́run ọba lọ́ba tó sìn, àmọ́ wọn sọ pé kó má tẹríba fún ìyá ẹ̀ àti bàbá ẹ̀. bọ́ṣun Òṣogbo ṣe rí nìyẹn. Àdúrà dẹ̀ ń gbà ń bẹ̀. Èmi ni mo mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi látìgbà tí mo ti dé yìí. Inú mi dùn gan, I was so fine. So bó ṣe jẹ́ nìyẹn, pàdé wa bí oyin, á pàdé. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share, so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.